nàjà ó wá succeed ó borí Fíráúnà. Thumma aghraqna al-akharin. àwọn tó kó àwọn Fíráúnà Ọlọ́run la tẹ̀ wọ́n rí. Inna fi dhalika la'ayatan wa ma kana aktharuhum mu'minin. ọlọ́run eléyìí tí mo ṣe yìí ohun àmì ni àmọ́ tó ṣe àmì lẹ́nu pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn èyí má mọ̀ dájú wọn èyí nígbàgbọ́. Wa inna rabbaka lahuwal azizur rahim. ọlọ́run ọba rẹ̀ Musa wà láàzízù rahim ọba wọn ni arahim ọba tí kẹ́ni ni ìjẹ́ sí pé gbogbo ń tọ́ bá nàbì Musa pátá hasimu lọ́jọ́ sọ̀sídì. yẹ ogun tó bá nàbì Musa pátá lójú ọ̀nà lọ́dọ̀ Fíráúnà hasimu tó ní lójú sọ̀sídì. gẹ́gẹ́ bó ṣe bá Nuhu ọ̀sọ̀sídì bó ṣe bá Ibrahim ọ̀sọ̀sídì tí Musa náà bá ọ̀sọ̀sídì. Al-Islamu wan-najah. Al-Islamu wan-najah. bọ́tàṣẹ̀ tó wá kan Isa ọ̀rọ̀ Isa lọ́lọ́run wá ń bá bọ̀ látìgbà tó ti wà nínú oyún ìyá rẹ̀ ni wọ́n ń fèsì ẹjọ́ kan ọjọ́ kan ọ̀nà tó gbà lóyún ẹ̀ bó ṣe jẹ́ ìyanu ó wá bá a bọ̀ títí wọ́n wá ń fi allegation kan ya Isa tọrọrọ yẹn gùn àmọ́ àgbẹ̀gbẹ̀ ti fa allegation kan Mariam ti ń jẹ́ ìyá. وَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. Nabi Isa أنكم الله. alayhi salatu wa salam òun ti gbé láti inú oyún ló ti gbé wọ́n bá àwọn ọmọ rẹ̀ fà ọ wá di pé nígbà wọn wá gbẹ́jọ́ kan yìí dé. فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. gbogbo nǹkan ni wọ́n fi kan Mariam wọ́n wá sọ pé Mariam nítorí dé pẹ̀lú èyí. لقد جئت شيئا فريا يا أخت هارون yahoo taharuna. ما كان أبوك امرأ سوء àmọ́ wọn tó bí ọ lẹ́ni ibú. وما كانت أمك بغيا. bàbá rẹ̀ ṣe ni ibú ìyá rẹ̀ ṣe alágàgàǹgebè kìí ṣaṣẹ́wó èèyàn. فأشارت إليه ìgbà wọn bọ́jọ́ débẹ̀ òun ó lè tẹ̀ ń bá mi pò látijọ́ ìtì tó ọmọ tẹ̀ ń torí ẹ̀ bá mi pò ó ti dé. èèyàn dáyé bá ní o èyí ọba ti dáyé bá máa forí rọ́ lọ o. ǹjẹ́ èèyàn dáyé bá ní gbogbo ẹ̀ńbẹ̀ ọmọ àforí lọ ni. bẹ́ẹ̀ ṣe dáyé bá kẹ́ bẹ́ẹ̀ ní dáyé bá yá. bẹ́ẹ̀ ní di ayé tí báyìí kẹ́bẹ̀ ní di ayé tí báyìí yà. bẹ́ẹ̀ nìkan ṣe dáyé
wọ́n ra kọ́ọ̀tì wọ́n ra ẹrù ọmọ gbogbo lẹ́kùn rẹ́rẹ́rẹ́rẹ́ lomi bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ tọrọ aṣọ tí wọ́n wọ̀ fún ni. kò sì torí ọ̀pẹ ọmọ wáyé yọmọ wa rọ yọmọ rọ ọmọ mi bẹ òun lọ́nà rẹ̀ ń lè kó rẹ̀ ní kankan ọ sọ̀rọ̀ ẹnu ni ìyá ò sí bàbá ò sí àìsí wọn pín sí méjì omi ọba yakuba abalaye àwọn tí ó sànú ẹni ẹbí ọlọ́wọ́ ọ̀fáànù wọn sí lójú omi sì báyọ̀ bá àbá ọba wọn tálíkà ni kò ságbára kankan fún wọn òun náà sì fẹ́ bẹ́gbẹ́ pé yọmọ wa rọ yọmọ wa rọ yọmọ wa rọ ìbẹ̀rẹ̀ nìkan sì rí èèyàn tó rí iná lọ kò sì kọjú sí wọn ó tún máa bẹ́ẹ̀ ìpè dákun tíráì kọ paasi yẹn ra mọ́tò fún ọ tó bá ti di táìmù ṣẹfẹ lò. ìdáyébá bẹ́ẹ̀ bíbí ta anabi anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń kí yẹ ń wo tó bí fa ya aminatu bisiraki. subhana man ataki bihamulikili muhammad rabbus samanaki. abiyama kan ni wọ́n kí wọn o abiyama kan wọ́n sì ń pè lásẹ̀wò yìí. ǹjẹ́ abiyama kan ni wọ́n ń kírun ni abiyama kan ni wọ́n ti ń pè lásẹ̀wò yìí. wọ́n kí ya ta nabi wọ́n sì valogesa kamariam wàhálà tó ń wá jogún lórí ìyẹ́ ẹ̀hún lòún wá gbé bí ṣe bọ́lẹ̀ pọ́rọ́ báyìí lára ayé ìyá ní alihamudulilayi fàásọ̀rọ̀tì ilé ẹjọ́ tó ẹ máa bí. قالوا كيف نكلم من كان في المهد صبيا. wọ́n gbọ́ pé ọmọ tó wà lórí ìtẹ́ ọmọ àjọ kan ṣombolo ti gbọ́ tí sọ̀rọ̀. قال إني عبد الله. nígbà tó jẹ́ pé tí isa dáyé bá ní lẹ́ẹ̀kan náà lọ taaru ó ní èmi ní isa. إني عبد الله. ó ní mi ò ní bẹ́ẹ̀ ṣe ń rò mí sí ẹrú ọlọ́run ọba ni mí. آتاني الكتاب wọ́n sì fún mi tírà. وجعلني نبيا. wọ́n ṣe mí láti ìrere wọ́n ṣe mí lánàbí ọlọ́run. وجعلني مباركا أينما كنت. ó ní gbogbo mo bá lọ láyé ọmọ alálùbáríkà ni mí. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. wọ́n sì ṣàṣọ́lẹ̀ fún mi bí sàgá tí wọ́n ní kí n mẹ̀tọ́ ọmọ tó mẹ̀tọ́ ni mí. بالصلاة والزكاة ما دمت حيا. wọ́n ṣàṣọ́lẹ̀ fún mi pé kí n kírun sọ́láàtì wọ́n ṣàṣọ́lẹ̀ fún mi pé kí n máa yọ sàká lọ́gbà tí n bá ń bẹ láyé. وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. wàlídàtì ọmọ kò wọ́n ní bàbá. برا بوالدتي ọlọ́mọ rẹ wọ́n ní jẹ́ fún ìyá mi. ولم يجعلني جبارا شقيا. olùwò sẹ́mi lẹ́ni tí jẹ́yàn ń pa èmi èyí sì so lórí ibú ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ̀mí sí ni. والسلام علي يوم ولدت ọlọ́run ọba kó máa bá mi lónìí tí wọ́n bí mi. ويوم أموت ọlọ́run ọba kó máa bá mi jọ ọmọ bá lọ. ويوم أبعث حيا. yóò máa ubu aṣù حيا. ó ní yóò máa ubu aṣù àyà ọlọ́jọ́ tí wọ́n bá gbé òun dìde yíṣà ti mọ̀ yí pé gbogbo ògbésí ayé òun ṣòro ni. ó ní sẹ́yìn tẹ́ ń báyà mi fa ìlẹ́rìn ti fẹ́ sọ lóko sàlámù aláhi ayọ́ máa wòlé tu. إني عبد الله ẹ̀rọ ọlọ́run ni mi ò sọ̀rọ̀ ẹ̀ lóko ni ọlọ́run kọ́ máa bá mi lónìí. ويوم ولدت ويوم أموت. ọmọ pé bá lójọ́ yẹn náà ọjọ́ sàlẹ́ǹgì ni ó jẹ́ ọlọ́run wá ti mọ̀ yóò máa mú tù àdúrà tó ṣe ń jọ́ ni wá lọ sí sọ́ọ̀tù nìṣáì kí lọ́lọ́run wá wí ní sọ́ọ̀tù nìṣáì. وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله. وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما.
وكان الله عزيزا حكيما يا عيسى ابن مريم wọ́n ní wọ Isa ọmọ Mariam solo ti dé. هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء ìjọba kò lè sọ fọlọ́run ọba rẹ kó san ọ̀pọ̀ oúnjẹ kó sọ tírè oúnjẹ kó sọ kalẹ̀ fún wa láti sánmà. قال اتقوا الله قال اتقوا الله إن كنتم مؤمنين. ẹgbẹ́ ọ̀pọ̀ oúnjẹ ni tírè oúnjẹ ni kó sọ kalẹ̀ láti sánmà kó máa fi jọjọ́ ọdún òun á sọ fún wa yìí pé. اتقوا الله إن كنتم مؤمنين. ó ní tẹkùnlá ó lè bẹ̀rù ọlọ́run ọba in kuntum mu'minina tẹ́ bá jẹ́ ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́. قالوا نريد أن نأكل منها. kò tó yùn ana kula mìnìyà kákan tẹ́sítì ẹ̀ ní ká mọ̀ pé ọlọ́run ọba rẹ mú oúnjẹ ṣe pípọ̀. وتطمئن قلوبنا. lọ́kàn wọ́n sì fi lè bára pé lóòótọ́ ni wọ́n ránṣẹ́. ونعلم أن قد صدقتنا. kásìmọ̀ òótọ́ ọ̀rọ̀ àmọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ kò lè tó yìí wọ́n á fi ṣàwẹ́wà. ونكون عليها من الشاهدين. bó bá ti dẹ̀ báwọn àwa gan àwa jẹ́ witness àwa jẹ́ ìdí pé ọlọ́run ránṣẹ́ ló ń tọ́. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء. ó tó kọ́ bẹ́sẹ̀ yìí sọ́lọ́ ń ṣe jẹ́rìí ni èyí tẹ̀ ń béèrè yìí kì í ṣe nǹkan tó yí sí èmi ò rò pé mi ò lè bá sẹ́yìn lọ́mọ o wá pé gbogbo tí wọ́n máa béèrè lọ́wọ́ mi nìyẹn rárá ńgbà wọn bá a dé bẹ́ẹ̀ tí wọ́n ní àkànfẹ́ tèsì ẹ̀ kákàtì ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kásìmọ̀ kó tọ́ ló ń sọ kódà wọn náà tún wà náà tí wọ́n máa jẹ́rìí ẹ̀ káàkiri kọ́ lọ́ọ́ ránṣẹ́ bọ́tẹ̀ jẹ́ pé wọn ò ní gbà lẹ́ẹ̀kan náà ó sì dààmú rè ó ló ti yá. اللهم ربنا ó ní wọn lọ́hùn. أنزل علينا مائدة من السماء. sọ̀kalẹ̀ fún wa ànsílẹ̀ alẹ́ náà máa yí dàtà mìíràn sàmáì àwọn akóúnjẹ ọlọ́run sọ̀kalẹ̀ fún wa láti sánmà. تكون لنا عيدا لأولنا وآخرنا. sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ kó máa jọ́dún kó jẹ́ kórè fáwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkẹyìn ó rí i pé òun lè yé jẹ́ kórè dọ̀là ọjọ́ wọn ti bèrè ẹnu ibi kó jẹ́ kórè yìí kórè ni. آية wọ́n sì منك máa jó wọn àmì látọ̀dọ̀ rí ọlọ́run. وارزقنا وأنت خير الرازقين. bọ́ bá sóúnjẹ yìí kalẹ̀ wà sùkúnná kódà kí èso jẹ nìkan tún máa wà nǹkan panu sí. anta hayrun الرازقين. ìgbẹ́ tún fi fúrúùtù sí lẹ́gbẹ̀ẹ́ ìwọ ọlọ́run ọba lọ́ba tí pèsè olóore ní ẹ̀dá tí pèsè tí rọ̀ yẹn lọ́rọ̀ bẹ́ẹ̀. قال الله إني منزل عليكم. tọ́ ọlọ́run ní bó ṣe sọ ọmọ yìí pé Allahu Akbar kódà káfí asimuti sọ́dọ̀ ọlọ́run ni àmọ́ ara ẹ̀ náà làwọn ànábì ọlọ́run náà ti rí èyí ń tọ́ sọ òun náà tó kọ́ ọlọ́run ọmọ sọ pé ọgbọ́ pé mo ṣe bẹ́ẹ̀ rí òun náà dààmú rẹ̀ ni ó ní í ṣe èmi ló قال ṣe. الله إني منزل عليكم. ọlọ́run ní ìsọ̀kalẹ̀ lẹ́yìn lérí. فمن يكفر بعد منكم. ọlọ́run lẹni tó bá tún wá sáláì mòore lẹ́yìn ìgbà mo bá sọ̀kalẹ̀ tán. فإني أحسبه عذابا لا أحسبه أحدا من العالمين. ìyá tí ń jẹ́ nìkan ló ẹ̀rí láyé. ǹjẹ́ ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ó ní tí mo bá wá sọ kalẹ̀ tá fún yín tẹ̀ bá wà padà gbà mọ́ èmi ọlọ́run ọba yín jọ ní ó ń tọ̀ ń yá ìyá tí ń jẹ́rọ ẹnìkan rí láyé. inú silent tí wọ́n fún Ìsá nìyẹn ó dẹ̀ tako ẹ̀ ọjọ́ kó borí ìṣòro. العقبات inú والتعديات. àwọn àṣòro téèyàn máa kónu inú ìṣòro míì tó tún á kò ní pé wọ́n tún á dè wọn àtọ́lọ́hún pọ̀ ìṣòro tó ga jù nù tẹ́dùn ó lè pàṣẹ Ìsá ti pàṣẹ ìdòwò àtọ́lọ́hún pọ̀ ní yí pé. وإذ قال الله يا عيسى
تتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليه شهيدا ما دمت فيه فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. nínú ìṣòro tí Ísá kò níyà wọ́n wá da Ísá tọ́lọ́run wọ́n dà pọ̀ títí tọ́lọ́run wá fi ń sọ pé وإذ قال الله يا عيسى ابن مريم Ọlọ́run ní rẹ̀ Ísá ọmọ Mariam أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله ó lè jẹ́wọ́ أنت قلت ìwọ lọ sọ للناس fáwọn èèyàn pé اتخذوني وأمي إلهين من دون pé kí wọ́n الله mú wà tìyá rẹ kí wọ́n mú un lọ́lọ́run yàtọ̀ sí mi. قال سبحانك Ísá ní ọmọ mi subahana mímọ́ rẹ Ọlọ́run ما يكون لي أن أقول ما ليس لي بحق ṣebí nǹkan ilẹ̀ téèyàn ọba mú yọ́sà jẹ́lẹ̀ yẹn téèyàn bá níwọ̀ lélẹ́rìí lèyàn pé ń tòun báwo ní í ṣe nǹkan tí ìnípín kan bẹ́ẹ̀ ìníwọ̀ kan bẹ́ẹ̀. إن كنت قلته فقد علمته tó ohun tó bá jẹ́ pé tí wọ́n ní mo wí tó bá jẹ́ pé mo wí lọ́dọ̀ rẹ Ọlọ́run فقد علمته Ọlọ́run ọba nímọ̀ bí mi lọ. تعلم ما في نفسي ولا ولا أعلم ما في نفسك ìwọ Ọlọ́run ọba lọmọ tí ń bẹnu gbáyà ọkàn mi èmi ọmọ tí ń bẹnu gbáyà rẹ Ọlọ́run. إنك أنت علام ìwọ Ọlọ́run الغيوب ọba lọba tó máa kọ̀kọ̀ wọ́n ní gbogbo nǹkan yé. ما قلت له إلا ما أمرتني به ó lè wí nǹkan kan fún wa ẹlòmíì wọn kàn fẹ́ bí wọ́n purọ́ mọ́ kó sàlàyé ara rẹ̀ ló torí ẹ̀ bá nǹkan jẹ́ o. bàbá yá gbé mi tá a jọba dé ẹ̀yin kan tiẹ̀ wá trust mi mọ́ tó ẹ̀yin Ọlọ́run nu. Ísá ò wí bẹ́ẹ̀ fọlọ́run yín kàn ń jí rẹ̀ bẹ́ẹ̀ pé a kò lè rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun ni wọ́n ń bá lọ. ما قلت له إلا ما أمرتني به ó lè wí kankan fún wọn tó yàtọ̀ sí tó Ọlọ́run ọba tó pa mí láṣẹ. أن اعبدوا الله ربي وربكم ìdí bọ́ wí fún wọn náà ni pé ẹ̀sìn Ọlọ́run ọba Rọ̀bí ọba mi àtọ́ba tiyín náà. وكنت عليهم شهيدا ما دمت فيهم lọ́pọ̀ ìgbà tí mo wà láàrin wọn ìlẹ́lẹ́rìí kan wọ́n Ọlọ́run ọba náà ni. فلما توفيتني كنت أنت الرقيب عليهم mo bá sì wá kò níbẹ̀ ìwọ náà lọ́hún olùṣọ́ àgùntàn wa. وأنت على كل شيء gbogbo شهيد nǹkan pátápátá ni wọ́n Ọlọ́run ọba lọ́jọ́ olùjẹ́rìí lórí ẹ̀. إن تعذبهم فإنهم عبادك á sì mú wọn nù. ó rí i pé ìṣòro tí wọ́n ń wá láàrin wọn àtọ́lọ́hún ọ̀yànjú ẹ̀ ló jẹ́ pé tó bá lè ba nǹkan jẹ́ ó lè tún nǹkan ṣe ó dìpẹ́ǹdì lórí bó ọba ṣe lónìí. ǹjẹ́ àwọn tó bá lè bà nǹkan jẹ́ ó lè tún nǹkan ṣe ọwọ́ wà lórí bọ́ bá ṣe lónìí. wọ́n wá kojú ìṣòro yìí pẹ̀lú wọn gbogbo challenges yìí ó fèsì ẹ̀ ọwọ́ adébí àárín àwọn pẹ̀lú Ọlọ́run ó ṣàlàyé nígbà tó wá fẹ́ ṣàlàyé tán kò á tún fi wọ́n lẹ́nu yà. إن تعذبهم فإنهم عبادك wọ́n tó agbélére tí wọ́n wí ọba jẹ wọ́n yá ẹrú rẹ ni wọ́n ń ṣe. وإن تكبر لهم فإنك أنت العزيز الحكيم ó ní tó bá sì wá foríjì wọ́n
innaka antal azizul hakim ọba tó tóbi ní wọlọ́hún àṣìṣe ọba ọ̀jọ̀gbọ́n ọba wọn ni ọ hakim ọba tí ọ̀ṣẹ́jọ́ dárí ní wọlọ́hún. ìjà ti pé gbogbo wọn tí wọn bá níṣòro ìkan tí wọn fi yọrí ẹ̀ òun ni determination. ǹjẹ́ ó gbọ́ ànábì ọlọ́run ọba tí wọ́n bá ní sọ̀rọ̀ gbogbo tí wọ́n fi yọrí rẹ̀ ó náà determination wọn. bí wọn ẹni ìṣòro tó bá dé wọ́n á determine èyí tí wọ́n bá dẹ̀ ti ṣe òun wọ́n sì ní strong mind pé kò lè rẹ̀ wá wọ́n wà borí ẹ̀ níbi ń jásí pé gbogbo ẹni tó bá fẹ́ ní nàìjíríà tó bá fẹ́ ní success ó láwọn ìṣòro tí ó kojú rẹ̀ success èdè lásán àti success pé súnà ọlọ́run ni o ọ̀dà oríire àṣeyọrí pọ̀ má dánwò ní àdánwò ní ọ̀kọ́ wá tó bá wá pàṣẹ wàhálà ni tó dá àwọn àkàbà àti àwọn ìṣòro yẹn tó dá kọjá ọ̀ ń lọ lẹ̀lérí nù. o lè rí mọ́tò kan láyé kọ́ fàkè nítorí bá mọ́tò fà òkè tán tí ọba sọ̀ kalẹ̀ yọ mọ̀ sáré lọ ni kò sì lè máa sáré bọ̀ yọ kòkè òkè lẹ́lòmíì wá kàn yọ mọ̀ á kàn sí rìfáàsì ò lè ṣàṣeyọrí. ǹjẹ́ ẹlòmíì ti ń bẹ́nu ayé òkè lọ́kàn lọ́wọ́ kan sí rìfáàsì ò lè ṣàṣeyọrí lórí bẹ́ẹ̀. sọ pé àwọn márààrún yìí wọ́n lé gbogbo anabi ọlọ́run náà lọ́wọ́ determine àmọ́ tàwọn márùn yìí ó kọjá àtẹgbẹ́ wọn bí tó ṣe rí lọ́dọ̀ isa iná lọ́wọ́ rí lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí àkọ́kọ́ lọ́dọ̀ anabi níjọ́ tí anabi ń sọ̀rọ̀ islam ó gbé islam dé ọwọ́n fún gbogbo àwọn ará ilé rẹ̀ wàhálà wá dé ogun lọ́tún ogun lósì kò yẹ ṣe gbogbo obìnrin ará maka kò sì sàrè lójútì sí wọn kò sì jà wọn lólè gbólóhùn ẹyọ kan náà ni pé inni rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ lé ilé ní tẹ́ǹsì ikọ̀ sọ́nà bẹ́ẹ̀ ọ̀nà mi ni wọ́n ní a lè jẹ́ tó kó àjọ lélẹ́rì nù nítorí kó àjọ lélẹ́rì lélẹ́yìí mu wàhálà wọn bá gbé wàhálà dìde ní wàhálà tí ò àwọn àṣòro tí ò níye bọ́yá tiẹ̀ lè tẹ̀lé ọ bọ́yá tọ́ ń ta fẹ́ lọ́dọ̀ rẹ̀ ní tọ́ ọ bá ti ṣe ìjà tán òun náà ní pé tó ń wí wọn ò gbọdọ̀ wí mọ́ mọ́ á gbọ́ gbólóhùn tá ànábì wí fún wa. wallahi ànábì ni mo búra pẹ̀lú ọlọ́run. law wudiyati shamsu ala yamini. ó ní bí òòrùn ṣe gbóná tó ní wudiyati shams ala yamini. kẹwàá gbé sórí ọwọ́ ọ̀tún mi báyìí. wal-qamaru ala yasari. kẹwàá gbé òṣùpá kò níbi tó wà ẹgbẹ́ wa sọ́wọ́ òsì mi báyìí. ala ani atiruka dhali amura. kẹwàá sọ yìí pé kí n torí ẹ̀ kí n gbé ọ̀rọ̀ ẹ̀sìn yìí jù sílẹ̀ gbólóhùn tí n sọ yìí la ilaha illallah kí n má wí mọ́. lani atiruka ata yusirahu Allahu ulikadunahu. láyé lani aturuka olóhùn ò ní gbé jùlẹ̀ o. ata yusirahu Allahu ulikadinahu dunahu. títí tóun ó fi rí yí pé aláṣeyọrí lòun àṣeyọrí ni yusihira Allahu. Ulikadinahu. pé tí ó fi hàn tí ó bá hàn kò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì kò ń kú ni pé òun ọ̀yà tán ni àmọ́ ìṣe tó ń bá fi gba ọ́fà tẹ mú wá nì lérí pé kó wọ́n pa òótọ́ má kó wọ́n padà níbi tó ń lọ níbi iṣẹ́ Ọlọ́run ni Ànábì ní kò lè ṣeé ṣe ọ wà dìtámì ni. ǹjẹ́ ànábì Muhammad sọ bẹ́ẹ̀ ó ní kí ẹ mú òrùn ká gbé sí ọwọ́ ọ̀tún òun ká wá mú òṣùpá ká gbé sọ́wọ́ òsì òun ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ní kò wọ́n fílẹ̀ ìwọ̀n ò lè fílẹ̀ àbí kò wọ́n ṣàṣeyọrí lórí ẹ̀. ọ̀fà ni wọ́n fi kọ̀ǹfíṣẹ́ ẹlòmíì wọ́n fi dàífẹ́ àti ẹ̀tí ọ̀jọ́ dédé oríire. Ànábì ọgbà bẹ́ẹ̀ wá ni tó fi wá mọ̀ yí pé kìí ṣe nǹkan tí ó rọrùn bí wàhálà bọ́ bá kojú wọn wọ́n máa rọ́ wàhálà náà lọ ni irú ẹ̀ nígbà tí wọ́n wà ní
lọ sí Suratu Tawbah. Anakumullah. Nínú àwọn ogun tá ànábì jà láyé ọ̀kan ní ogun tó lé ní Hunain. لقد نصركم الله في مواطن كثيرة ويوم هنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. Gazwatul Hunain ọ̀nà ogun tó lé ní ogun ni. Ó wá di pé لقد نصركم الله في مواطن كثيرة. ó rí pé ń tọ́ fọ́ ogun yẹn tó fẹ́ fọ́ ọmọ lọ́wọ́ àìdìtámì tó àwọn sàhábà ni. Abakumullah. Wọ́n pọ̀ ogun yẹn làwọn mùsùlùmí pọ̀ wọ́n pọ̀ gan pípọ̀ wọn yẹn wá kó jíbù ó kó bá wọn. Ọjẹ́ kò bí wọ́n ṣe palẹ̀ mọ́ tó tẹ́lẹ̀ tẹ́mi wọn ó lè rẹ̀ gbọ́dọ̀ wíìnì wọ́n wá kọlẹ̀ àti kọ́. إذ أعجبتكم كثرتكم. Ọlọ́run ní ìgbà tí pípọ̀ yín tẹ̀ pọ̀ tó kó àlèhújíbù ó kó bá yín. ولم تغن عنكم شيئا. Ọlọ́run ní ìtànjẹ níjẹ́ báwọn Ọlọ́run ní kò wárọ̀ pípọ̀ wọn wárọ̀ yín lọ́rọ̀ kankan. وضاقت عليكم الأرض بما رحبت. Ilẹ̀ wa fún mọ́mọ́ lójú ogun dọ́kàtì aléhìmọ̀dé àrùdọ̀ ilẹ̀ fún mọ́mọ́. رحبت ثم وليتم مدبرين. Wọ́n dẹ́rù bà wọ́n bá họ mùdìbírí ilẹ̀ tó yẹ ìpadà tí ń sá lọ lójú ogun. Ìsálọ lójú ogun ni ìtí wọ́n fẹ́ fi sọ pé tí ìṣòro bá ti dé stand the determine kí determination rẹ kọ́ I. الثبات والعزم الوتيد. Islam ìtàn sọ fún wa pé gbàgbọ́ wọn sọ anabi nìkan ló kù lójú ogun. Òun wá stand yọ wá dúró pé wọn ò lọ́bi kankan ọ̀fà wa ń bà. Bíbá anabi tọ́fà ń bá ní tí ó kú òwò lọ ni gbogbo wọn bá lọ tí wọ́n lọ àfi kí n kún ọ. ثم أنزل الله سكينته على رسوله. Ó ní bọ́lọ́wọ́ sọ̀rọ̀ ọmọ rọ̀ṣúlù nìkan lọ sọ̀rọ̀. Anabi nìkan lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ní lẹ́yìn ìgbà wọn ni mo wá sọ ìfọ̀kànbalẹ̀ mo á sọ kalẹ̀ lérí ẹrú mi ala rasulihi lórí ẹ̀jíṣẹ́ mi. وعلى المؤمنين. Nígbà wọn ti rí pa anabi dúró tọ́ka anabi wà balẹ̀ tí nasara wá dé wọ́n wá ń sábò wá padà Ọlọ́run nígbà wọn ti sáwá bá wàhálà ni mùmínì. وعلى المؤمنين. Ọlọ́run wọn á tọ́ka balẹ̀ lórí àwọn náà. وأنزل جنودا لم تروها. Àwọn ọmọ ogun tẹ̀yẹ̀ fojú rí mo bá ní wọn máa sọ kalẹ̀ kí wọ́n máa sọpọ́ọ̀tì wọn. وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. Ọlọ́run ní ọwọ́ ìyá bá tẹ àwọn kèfèrí ẹ̀san àwọn tí wọ́n bá sá ìmọ̀rìsá Ọlọ́run bí ṣe rí nù. Bá ànábì náà bá dúró tó bá họ ni gbogbo wọn lọ́jọ́ jẹ kò ní sínú ta wọn Ọlọ́run wọn ò ní ráyè tiwọn. Sẹ̀kínà tó dé wá bá wọn ni kò ní wá. Tó bá ti débẹ̀ mọ̀sá ẹlòmíì èrí kú. Ẹlòmíì nísìn mọ́tò kan fi ni òun náà kọ́ bọ́lẹ̀ ní mọ́tò wà balance òun ó sì kú. Ìlú tí wọ́n èrì kankan tí wọ́n họ Èkó yìí ní nàmbà wá. Ibi òun tí wọ́n lòun họ lọ ó lè ṣubú kẹ́sì ọ̀dá wọn ò sí kíkẹ́ kò lé wọn yọkàn gbọ́ pé ọkà mi. ìjẹ́ ìlú tí wọ́n ti rí nǹkan kan tí wọ́n máa ń sá lọ Èkó yìí lákòókò. Bọ́ ọba dé lókè irú lọ nísìnyí wọ́n wà nulẹ̀ o wọ́n á gbọ́ pé kankan sẹ̀rẹ̀ tí ó ní kí ni yín tún wá ń lọ yóò tún jáde yóò tún máa lọ ni pé kí ni òun ń lọ fẹ́ lọ wo kí ló fẹ́ ṣe kí ni ń ṣẹlẹ̀ gan
ǹjẹ́ tó bá dé lókè bí irú lórí nísìnyí tó bá wà nù lé ní bá nìkan kan ṣẹlẹ̀ níta yóò wá ní kíni yóò sì máa lọ bẹ̀. yọjọ lọ bẹ yọ fẹ máa ti ṣẹlẹ̀ ọ̀hún so ẹ̀dá tó o bá ti lè ṣe yìí ni o lè ṣàṣeyọrí. Asabatu wal asmuli wati. lọ́jọ́ kọ́ náà gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tó fi wá wọn pé àṣàbà stanley yẹn gẹ́gẹ́ ni solution gbogbo òṣòro tó bá kó ni ọlọ́run fúnra rẹ̀ dídì wá mú wá pé ẹ ní solution kan o kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ mi ni solution ti mú wá fún yín wá lọ sí Suratul Anfal. Ya ayyuhal ladina amanu. إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. ọlọ́ni ayọ́ ladina amanu gbogbo ẹ̀ ń tẹ́lẹ̀ tí wọ́n bá gbọ́. Iza laqitum fi'atan fasbutu. ọlọ́ni tẹ́ bá dójú ogun ẹ wá pàdé àwọn fíàtà àwọn ìjọ kan lójú ogun tó pé wọ́n dé pẹ̀lú gbogbo tí wọ́n ní. Fasbutu. ọlọ́run ní àkọ́kọ́ solution tẹ́ẹ̀fì sọ̀sídìí pé fasbutu ọlọ́run ní ẹ stand ní ẹ má sá fún wọn o ẹ gbọ́dọ̀ sá fún wọn bẹ́ẹ̀ bá ti rí kógun dé ẹ dúró. Wadhkurullaha kathiran la'allakum tuflihun. Fazkurullaha kaseeran ẹ máa wá rántí mi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ máa rántí mi la'allakum tuflihun lọ́jà sọ́njọ́ ní yìí pé sọ́sẹ́ẹ̀sì wọ́n ń pè ní fàlà ọlọ́run ní dídó tẹ́ ẹ bá dúró tẹ́ ẹ rántí mi ọlọ́run la'allakum tuflihun náà ọlọ́run ló ṣe é ṣe kẹ́ ẹ wá jèrè àmọ́ tẹ́ ẹ bá ti dúró ẹ lè jèrè. ǹjẹ́ ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ òun tẹ bá dúró tẹ̀ rántí mi ọlọ́run bá ó ṣe é ti kẹ́ wá jèrè látòdì mi ọlọ́run bá. Wati'ullaha wa rasulahu wa la tanasawu fatafshalu wa tazhaba rihukum. Bẹ́ẹ̀ni. Wasbiru innallaha ma'as sabirin. sọ́dúnṣà náà lọ́la mú lọ imú sọ́dúnṣà lọ. Wati'ullaha wa rasulahu ó lè tẹ̀lé mi ọlọ́run ọba ẹsẹ̀ ló jíṣẹ́. wa la tanasawu. látàná ṣá o ẹ má ṣe fanfa. fatafshalu wa tazhaba rihukum. ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń ṣe fanfa tíyàn yín bá ti pọ̀ jù fásádù ọba yín depression wọn pè bẹ́ẹ̀ yọba yín tẹnu yóò bá ti ṣọ̀kan tẹ́ǹfà báyìí ní ká gbà báyìí ní ká lọ lọ́jọ́ pé lọ́dọ̀ ọkọ àtaya tẹ́ bá ti wà nínú ilé àbí lọ́dọ̀ ọ̀gá àtọmọṣẹ́ abẹ́wà lọ́fíìsì ni abẹ́wà ń bì kankan ni yóò bá ní má jiyàn láfáwọ́dá má jiyàn dasmiti pé kíni ìjiyàn jẹ́ kọ́rọ̀ yọrí síbi tọ́ da. Ati'ullaha wa rasulahu. ọlọ́run ní ibi ẹ bọ́rọ̀ dé mi ati'ullaha ẹ tẹ̀lé mi ọlọ́run. Wa rasulahu. ẹ lè rí mi ànábì mọ́ ọ́nà sí yín ló jíṣẹ́ ẹ tẹ̀lé. Wala tanaza'u. ẹ má ṣe fanfa láàrin ara yín bí ọ̀rọ̀ dé yìí. Fatafshalu wa tazhaba rihukum. tẹ̀síṣàlù fásálù ó dé tẹ́ bá ti ń fọ̀rọ̀ láàrin ara yín tẹ́ sọ̀rọ̀ lẹ̀ fúnra yín ọlọ́run ní fásálù ó dé bá yín depression nìyẹn tó bá ti wá dé bá yín ẹ̀rù tí ń bẹ lára yín wọ́n wà lọ. Wasbiru innallaha ma'as sabirin. ẹ ṣe sùúrù ó ní inna Allaha ma'as sabirin èmi ń bẹ pẹ̀lú ẹni tó bá ṣe sùúrù ó fi ń jásí pé soríṣà tọ́lọ̀ ń gá fún wọn nìyẹn yín pé tẹ́ bá tó wà lójú ogun tẹ́ rá àwọn onídàkejì yín tí wọ́n ń bọ̀ ẹ má jẹ́ ó dẹ́rù bà yín torí tó lẹ́lòmíì padà níbi àṣeyọrí ni pé kò tètè sọ̀sídì ìtò kojú ò tètè jọ ọwọ́ ara nìkan tó pákéjì tiẹ̀ tó di gbìmù ọdún òní tó wá ṣe yìí ọba kò mẹ́ kọ̀ wá jọ́ ọmọ yìí pé òun lè ṣe ju tẹ́lẹ̀ yẹn lọ. ǹjẹ́ ohun tó kó bẹ́ẹ̀ lómi àìtètè sí àṣeyọrí ìhùn ló kó bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ báyìí nìkan tóun ti ṣe àṣeyọrí ń bí tiẹ̀. ìwò kọlọ́ba ó rí àṣeyọrí ẹnìkan bó ṣe pọ̀ tó ní depression bá bá òun lérí ìwọ̀n bá tiẹ̀ tí ń ṣe kò bá jọ́ ṣàṣeyọrí mọ́ ìrẹ̀wẹ̀sì bá ìrẹ̀wẹ̀sì ọ̀lẹ̀ bọ́ ọ́ kọ̀ntínú ní èkú
ǹjẹ́ ètí ìkú ìrẹ̀wẹ̀sì ọ̀gbọ́dọ̀ bọ́ àbíkọ́ kọ̀ntínú ọ̀jọ̀gbọ́n tó fi lẹ́sìn yọrí. ọ̀jọ̀gbọ́n kan ló sọ fún wa pé látẹ̀kúlùkọ́nísà àbátí àríbábù. كل من سار على درب وصل كل من سار على درب وصل báwọn ní máa wí bẹ́ẹ̀ má kọ́ ọ máa sọ pé àwọn àtàkì lọ. كل قد ذهبت أرباب má sọ̀rọ̀ aládàbí wàsán. كل من سار على درب وصل àkàtì lọ àdìbá wọn tání. ó ní aládàbí bí tó a bá rìn lédè ojú ọ̀nà tí wọ́n rìn wàsán ni ó débi wọ́n dé dẹ̀kọ̀ anábì nìkan ni wọ́n ti. ǹjẹ́ lẹ́kọ̀ọ́ ànábì nìkan ni wọ́n tì. tó o bá ti jẹ́ ṣiṣẹ́. tó ẹ bá ti jẹ́ ẹni tí ń lè ṣiṣẹ́. tó o sì dúró. tó o dúró. ọba wọn o. ọba wọn. ó lóò tún yà wọ́n lẹ̀. ó lóò tún yà wọ́n lẹ̀. ẹ̀ kó rẹ̀wẹ̀sì. كل من سار على درب وصل كل من سار على درب وصل ọ̀dẹ ní sọ pé iṣẹ́ ti tán. ǹjẹ́ ẹ̀lẹ́ ọmọnìyàn ní sọ pé iṣẹ́ ti tán. yóò ṣe tán iṣẹ́ kù ni. iṣẹ́ kù lẹ̀. ẹnìkan bá ti bu apá kan tó wọn lẹ̀ lọ wọ́n náà gúbo mí. tí ẹnìkan bá ti bu apá ọ̀tún wọn náà bu apá òsì kan lẹ́bùn mí. iṣẹ́ ọ̀gbọ́n baba ṣe faru rẹ̀ dẹ́ látara ni ọjọ́ táwa ń ṣe sàádà mẹ́ríkàsì tá à ń gbàgbé ẹ̀rí baba wa wá lọ́dún náà. àwa kò mi sàádà wa ń lọlé wọ́n wá mí kanlẹ̀ ní mímí tó hàn pé mímú lágbá Allah. ń sọ̀rọ̀ nígbà tó ní Allahu Akbar ń sọ̀rọ̀ ọlọ́run ọmọ tóbi o sọ bó ti pé mẹ́ta àwa dé wá ti àtúmọ̀ ní ẹ̀rọ lórí tẹ̀ mí kalẹ̀ wọ́n ní ìmí àfa àtọwọ́kọ́ ṣe wòlímọ̀ fọmọ táwa rí lájẹ́ àfọ ọmọ kòkòrò ni ẹ̀dẹ́ látara ni ó ṣe wòlímọ̀ fún 50 ọmọ ńjọ kan ṣoṣo. La ilaha illallah. wọ́n bí ìta báláyé ńjọ́ náà ni pé wọ́n máa ṣe wòlímọ̀ ọmọ kan ọmọ méjì òun wá ṣe wòlímọ̀ fún àdọ́tọ̀ ọmọ wọn wá kó màálù 50 wá wọ́n wá so mọ́ ta wọn pé ẹ kó màálù 50 àwọn wá so mọ́ ìta wọn lè kókóró ni gbogbo olúwa pé òkú àríro eléyìí rí ìgbà àwọn wá wo ẹ̀yìn tí ajé àdámọ̀ fún sáadà lónìí ẹ wá jọgọ́rùn márùn. كل من سار على درب وصل كل من سار على درب وصل wọ́n sára ẹgbẹ́ àṣẹ nǹkan tó kù lọ́dọ̀ ọlọ́run. ǹjẹ́ ẹ̀sẹ̀ nǹkan tó kù lọ́dọ̀ ọlọ́run la ọmọ àkókò ló la rí tó so màálù 50 mọ́lẹ̀ ńjọ́ kan ẹ̀ àmọ́ ìtẹ̀ wá jáde lọ́dún ni òun náà ní nǹkan bí 500 wọ́n wá jáde lọ́dún kan náà lọ́dọ̀ sọ Adam. 500 ni wọn àwa tó jí ni o kò tí kàdádí. ǹjẹ́ àwọn tàwùjí ní 500 kò kàdádì. كل من سار على درب وصل كل من سار على درب وصل sọ̀rọ̀ aládàbí wàsálì ọdún tó o bá tì ní lédè agbani tí wọ́n ní ó débi tí wọ́n dé ẹ̀kọ́ anábìrì kan lọ́lọ́run tí ọ̀ lè ra anábì ọlọ́run àmọ́ tó o bá ti yọlẹ̀ tó o sì tètè kú. tó o bá ti yọlẹ̀ tó o sì tètè kú ọ̀ padà débi tí wọ́n dé kódà ó lè yà wọ́n lẹ̀. ọ padà láró. ìfi jẹ́ sí pé ẹ̀dá láyé ọgbọ́dọ̀ jẹ́dá tí ó wà dìtámì pé mo fẹ́ ṣiṣẹ́ sẹ́ gbogbo tí bá sì ń bọ̀ tó bá dé òun ló má yàkà bá mi lọ àyàkà ní sọ́ọ̀tù nìṣáì àbí kí lọ́lọ́run wí. أرحم الله ó rí bẹ́ẹ̀ ọlọ́run ní wàlá tẹ inú. ولا تهنوا ولا تحزنوا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تعلمون فإنه يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. ogun wúdù ni wọ́n darí ọgbẹ́ wa bá wọn ogun tó gbé bá wọn sàábà ọba nẹ́bì náà ọdún ni wọ́n pa amusa tínú ànẹ́bì bàjẹ́ wọ́n wá wà bí wọ́n rọ sí Abu Sufyan tí wàá lọ pẹ̀lú àwọn èèyàn wọ́n wá ní àwọn kiri burúkú ìwé èkú tán ẹjẹ́ àlọ́ káwọn mọ́ àwọn Abu Sufyan wọn padà bọ̀ ọlọ́run wa sọ fún ànábì pé kí ló ń ṣe. wàlá tẹ̀yìnú. ولا تهنوا بابتغاء القوم إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون. ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ kóńsù má torí pé ọ̀fà bọ̀ ọgbẹ́ báyìí àti wà táwọn sábà ẹ̀ dìde
ẹ gbọ́dọ̀ kó تكونوا تعلمون ẹ gbọ́dọ̀ kó tuntun fi ابتغاء القوم nípa pé ẹ máa wá wọn àjọ ọ̀hún lọ ẹ tún dìde ẹ máa lé wọn lọ ní. إن تكونوا تعلمون ìtẹ̀kùnú tá a làmú náà kéésì tìmọ̀ níbẹ̀ yẹn ọlọ́run ní tí ọgbẹ́ bàbá yín. فإنه يعلمون كما ẹ̀yin تعلمون jẹ̀nira ọgbẹ́ ti bá yín ó ti bá wọn náà bó ṣe bẹ́ yín náà àwọn náà ń jẹ̀nira lọ́hùn-ún. وترجون من الله ما لا يرجون ọlọ́run ní ẹ̀yin jẹ̀nira ẹ̀ ń jẹ̀rora bẹ́ẹ̀ yìí ṣe ń jẹ̀rora àwọn náà ń jẹ̀rora ìjẹ̀rora tiwọn ni àwọn ò ní tiwọn ràn kàn ìjẹ̀rora ti yín ni. ترجون من الله ما لا يرجون èyí tí mo tẹ̀ ẹ̀nà kà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ ọ̀bẹ̀sán àwọn ọ̀lẹ́sàn kan tí wọ́n fẹ́ gbà. وكان الله عليما akima èmi ọlọ́run alima mo ní akima mo bẹjọ́ dá kí ni ó torí pọ́gbẹ́ bá yín ní ìsìtẹ́ ìwà dó owó ìjà tán ẹ̀ ń so ẹ fèsì wọn padà ẹ tún máa lé wọn lọ. ǹjẹ́ ìwọlẹ̀ dúró ẹ máa lé wọn lọ. that means pé kò gbọ́dọ̀ rẹ̀ wọ́n. kò gbọ́dọ̀ rẹ̀ yín àbí kẹ́ máa lé wọn lọ láti ká lè ṣẹ́gun wọn àbí kẹ́ borí wọn. ẹ wá torí pé ọ̀fà ti bá yín ní ìṣe fẹ́ mo wá kó ṣuṣu dàsí pé the president ti fẹ́ dé ìkóṣù ti fẹ́ bá yín asimu tẹ níwọn ẹ fẹ́ dààmú rẹ̀ mọ́ ibi ẹ dúró sí wọn àwọn ń padà bọ̀ wọ́n kà í má bẹ̀ wọ́n ṣe ń lọ́sẹ̀ ẹ̀yin náà tún máa lé wọn lọ ni. lé wọn lọ ẹ̀yin lóore tẹ́ gbà lọ́dọ̀ èmi ọlọ́run bá wọn ò ní kankan tí wọ́n gbà. kákọ́lọ́ wọn máa sọ fún wa ní sọ́ọ̀tù Ali Imran yìí pé. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ọlọ́run ẹ gbọ́dọ̀ kó ṣuṣu o. ولا تهنوا ولا تحزنوا má sì bànújẹ́ ń pé nítorí pò ń ṣe lọ́wọ́ kèétí ìjọ máa forí tì. وأنتم الأعلون إن كنتم ọlọ́run á tún múlẹ̀ àlọ́nà مؤمنين ẹ̀yin náà ga jù lérí ilẹ̀ ìkùntùn mọ́mìnira tó bá nígbàgbọ́ sí tó ń ṣe nǹkan ṣàṣeyọrí. يمسسكم كره فقد مس القوم كره مثله ọlọ́run ní kí ni bẹ́ẹ̀nu pọ́gbẹ́ bọ̀ ẹ̀yin kẹ́ni àkọ́kọ́ tọ́gbẹ́ ọgbà àwọn àkàtúwájú yín. وتلك الأيام نداولها بين الناس ọlọ́run ní ètò èmi ọlọ́run ní mẹ́tọ́ọ̀dù mi ní súnà mi ní bẹ́ẹ̀ mi ṣe ṣe láàrin àwọn ẹ̀dá mi. وليعلم الله الذين ìdí máa آمنوا ṣe bẹ́ẹ̀ ni kò ní wá lọ́fẹ̀ẹ́ kí n fi lè máa ta lẹ́ni tó máa ti ń fẹ́. ويتخذ منكم شهداء yẹn tàyísá منكم شهداء yẹn tàyísá mi kù sùwàdà àsùwàdà òyìn àti ògbìn kí ó dépò bẹ̀. والله لا يحب الظالمين وبحمد سبحان الله Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In continuation of our discussion, today Maulana is showing us the reason why Isa, the Prophet Isa, is also one of the Ulul Azmi. Prophet Isa, according to Sheikh Farouk, had his own problem right from infancy when his mother was accused of indecency. People did not know how he got pregnant, but because the pregnancy of Jesus, Isa, is a controversial one that came directly from God, people challenged his mother, and immediately Isa was given birth to, and they kept on challenging the mother. What the mother said was that they should ask Isa the problem. This shows that Prophet Isa came into life and came immediately into problem. Because his mother was accused, Isa defended his mother's integrity and honor. Isa was also asked to make God send down food, a plate of food from heaven by the fathers, by those who are against him. They asked him to send down